Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni Chief Mọ́rákìnyọ̀ Fátókun Jayéọlá, ààrẹ ìṣẹ̀ṣe Aláàfin Ọ̀yọ́ Empire. Chief Malafim, gostaria de saber como é que se chama a religião tradicional Yorubá. I would like to know how the traditional religion of Yorubas is called. What is the name? A ní orúkọ tí ẹ̀yin bàbá wa tẹ̀ ń pe àyìn ẹgbẹ́ òrìṣà láti ìbẹ̀rẹ̀ wá kékeré dákọ̀ rẹ̀ fáwọn. Orúkọ tí wọ́n sọ ńgbà náà ni ẹ̀sìn òrìṣà ìbílẹ̀. Ẹ̀sìn òrìṣà ìbílẹ̀. Ẹ̀sìn òrìṣà ìbílẹ̀. Can I understand? It means that the traditional religion of the Yorubas is the religion of the Orisha. Yes. Is it correct? Yes. Can you translate? A ní pé àyìn ẹ̀sìn ìbílẹ̀ ní Nàìjíríà ní àyìn àwọn Yorùbá pé ṣé bí wọ́n ti ń pè ní ayé ìjọ nù. Bí wọ́n ṣe ń pè láyé ìjọ ń tá a bá lẹ́nu bàbá wa nù. Is yes. Pronto, a pergunta que eu fiz para confirmar era realmente saber qual é a religião tradicional dos Yorubás. Respondeu que a religião se chama Essin Orixá Ibile.